wàhálà gbàgbós lọ́tún lọ́sì fún olórí Ashley Afolashade. Tá a bá gbàgbé ní ọjọ́ àná ó ní olórí Ashley Afolashade èyí tó gbé ọmọ rẹ̀ ọmọọba Adémákinwá Ògúnwùsì wọ ààfin lẹ́yìn oṣù márùn-ún èyí tó ti bí ọmọ náà ní ìgbà àkọ́kọ́. Ọjọ́ àná ó ní bàbá wa Ọọ̀ni Ifẹ̀ èyí tí wọ́n fi ojú rí ọmọ náà. Níbi ayẹyẹ yìí ni oríṣiríṣi nǹkan ti ṣẹlẹ̀ tí àwọn èèyàn sì ṣàkíyèsí aṣọ tí olórí Ashley èyí tó wọ̀ àti èyí tó wọ̀ fún ọmọ rẹ̀. Ẹ̀yin èèyàn, eléyìí ló jẹ́ kí àwọn èèyàn ó jáde tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní bú olórí Ashley Afolashade. Wọ́n ní wàhálà rẹ̀ ti pọ̀ jù, wọ́n ní àṣejù rẹ̀ ti pọ̀ jù, wọ́n ní ṣó nìkan ni ọba ó kọ́kọ́ fẹ́ láàfin ni, wọ́n ní ṣó nìkan ni ìyàwó èyí tí wọ́n kọ́kọ́ gbé wọ ààfin, wọ́n ní òní lónìí òní lánàá, lójoojúmọ́ wọ́n ní ẹnu òsìn lára rẹ̀. Ẹ̀yin èèyàn, wọ́n ní bẹ́ẹ̀ náà ni nígbà tó bí ọmọ yìí wọ́n ní oríṣiríṣi ọ̀rọ̀ ló sọ. Wọ́n ní nígbà kan náà ó ní olórí yìí jáde tó sọ wípé ó ní igbákejì bàbá wa Ọọ̀ni Ifẹ̀. Ẹ̀yin èèyàn, wàhálà yìí pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tó fi dé pé lọ́tún lósì ló ti ń gba gbàgbós láti ẹnu àwọn èèyàn. Wọ́n ní àṣejù rẹ̀ ti pọ̀ jù, wọ́n ní ṣe káríni rẹ̀ ti pọ̀ jù, wọ́n ní afẹ́fẹ́ yẹ rẹ̀ ó ti pọ̀ jù láàfin. Wọ́n ní kò sí ní tí wọn ò sọ tẹ̀ ẹ̀yin èèyàn, látàrí wípé tá a bá wo fídíò yìí dáadáa a rí i pé lára aṣọ tí ọmọọba Adémákinwá Ògúnwùsì wọ̀, ẹ rí i pé wọ́n kọ síbẹ̀ wọ́n ní àrẹ̀mọ ọba Ọ̀jájá Ògúnwùsì. Eléyìí ló jẹ́ kí àwọn èèyàn máa sọ ọ̀rọ̀. Bẹ́ẹ̀ sì náà ni tá a bá wo aṣọ tí ìyẹn Queen Ashley Afolashade wọ̀, ẹ rí i tí wọ́n kọ sí ara aṣọ náà. Wọ́n ní àṣejù rẹ̀ pọ̀ jù, wọ́n ní kí ni ìdí àti wípé kí ni nǹkan tó rò débẹ̀ láti fi lè kọ́ sí ara aṣọ ọmọ ọba wípé àrẹ̀mọ ọba ni. Wọ́n ní ṣé ọmọ rẹ̀ nìkan ni wọ́n kọ́kọ́ bí láàfin ni, àbí ṣó ni ọmọ àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ bí láàfin. Wọ́n ní Tadé ní káwò ó ní ọmọ àkọ́kọ́ èyí tí wọ́n kọ́ tó jẹ́ ọmọ ọba èyí tí wọ́n kọ́kọ́ bí ní ààfin. Wọ́n ní títí ò kì í ṣe ẹlẹ́ẹ̀kejì. Wọ́n ní kí wá lóde tó fi wá kọ́ sí ara aṣọ ọmọ wípé àrẹ̀mọ ọba. Wọ́n ní kí ni ìtumọ̀ rẹ̀ ẹ̀yin èèyàn. Ọ̀rọ̀ náà ká àwọn èèyàn lára débi wípé oníkálukú bọ́ sí orí ayélujára, wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ju kọ́mẹ̀ǹtì wọn lọ́tún lósì. Lára àwọn ọ̀rọ̀ tí àwọn èèyàn fi ránṣẹ́, ẹnìkan kọ ó ní ilé olórogún ilé ogun. What is her reason for drawing àrẹ̀mọ at the back of the prince cloth? There can be only one àrẹ̀mọ prince, and that is the first son, Tadenikawo. Others are prince and princess. All I see is a drama queen full of competition. She is too competitive for my liking. Ẹ̀yin èèyàn, ọ̀rọ̀ náà pọ̀ o, kò tán síbẹ̀ o. Ibẹ̀ náà láti rẹ́ nìkan tó sọ wípé why would she wear this òrìṣà costume for her son's naming ceremony and also dress the baby in same? I don't get it. Isn't this too much? Too far. Ẹ̀yin èèyàn, ó lágbára, kò tán síbẹ̀. Ẹnìkan náà kọ ó ní holding the child with one hand just to touch Ọọ̀ni, even someone has to come to the rescue of the baby. Ìdí tí ẹni yìí fi kọ kọ́mẹ̀ntì tẹ̀rí tí ó kọ èyí ni wípé ẹ rí níbi fídíò tó ń kọjá lọ ní orí fọ́nrán mi yìí, lẹ́yìn ìgbà tí Ọ̀jájá èyí tó gbé ọmọ fún olórí Ashley ó sì kúnlẹ̀, bàbá ń ṣàdúrà fún un. Ó sì fi ọwọ́ kan ó fi gbé ọmọ torí wípé ó fẹ́ fi ọwọ́ kan Ọọ̀ni Ifẹ̀. Ibi tó ti fi ọwọ́ kan gbé ọmọ yìí, ìkan lára àwọn ẹ̀ṣọ́ ọba, kódà ó ka lára débi wípé ó fẹ́ fi ọwọ́ ó fẹ́ fi gba ọmọ náà kó tó di wípé ó dìde ńlẹ̀. Eléyìí ló jẹ́ kí àwọn èèyàn tó máa sọ̀rọ̀ pé ṣé torí wípé ó fẹ́ fọwọ́ kan Ọọ̀ni Ifẹ̀, ìdí nìyẹn tó fi ọwọ́ kan tó fi gbé ọmọ. Ipe kò yẹ kó tó ṣe bẹ́ẹ̀. Ẹ̀yin èèyàn, ẹ rí wípé ó lẹ́tìkẹ́. Ẹ wo gbàgbósì ó pọ̀ lọ́tún lósì ó ní àwọn èèyàn ń kó fún olórí Ashley látàrí wípé wọ́n ní àṣejù rẹ̀ ti pọ̀ jù láàfin, pé ṣé òun nìkan ni olórí tí wọ́n kọ́kọ́ fẹ́ ni. Ẹ̀yin èèyàn, kò tán síbẹ̀ o. Ẹnìkan náà kọ ó ní eléyìí á jà fún ìjókòó ọba lọ́jọ́ iwájú. Ẹni orí yọ dílé. See the innocent child. Fight have started already. Olúwa jọ̀ọ́ o, ẹ ronú o. Ọjọ́ ọ̀la àwọn ọmọ yìí
ṣe kókó. Ẹ má fọ̀tẹ̀ sí o, whatever we be, we be. Ẹnìkan náà tẹ̀síwájú ní the drama queen on stage with all this inscription on the baby dress and on yours as well. Who among the queen who gave birth did what you are doing? Definitely, you are a troublemaker. We thank God. God has not. We thank God He is not the first, not the second. Like Ile Ife will break loose. Anyway, I talk my own. Hey, abẹ́ẹ̀rí nǹkan. Wọ́n ní tó bá jẹ́ wípé ọmọ rẹ̀ ní àkọ́kọ́. Wọ́n ní àwọn ará Ilé Ifẹ̀ ò ní rọrùn, wọn ò ní lójú oorun o. Wọ́n ní àwọn dúpẹ́ pé ọmọ rẹ̀ kì í ṣe àkọ́kọ́ èyí tí wọ́n kọ́kọ́ bí ní ààfin. Pé kí ni kí àwọn tó wá jẹ́ wípé àwọn ni wọ́n kọ́kọ́ bímọ fún bàbá wa pé ara wo ni kí wọ́n dá kí ni kí wọ́n ṣe. Eléyìí ó tún lẹ́tìkẹ́ ẹ̀yin èèyàn abẹ́ẹ̀rí. Oníkálukú ó ṣàkọtiẹ̀ ní oríṣiríṣi bí ó ṣe wá sí ọkàn mọ́ wọn ní wàhálà Afolashade Ashley ó ti pọ̀jù láàfin. Wọ́n ní ó fẹ́ borí gbogbo àwọn olórí yòókù èyí tó kù ní ààfin. Wọ́n ní ṣe bí olórí Mariam wà ń bẹ̀. Wọ́n ní kí ló dé tó fi jẹ́ wípé a kì í gbúrò rẹ̀, a kì í gbọ́ ariwo rẹ̀ ní gbogbo ìgbà. Wọ́n ní olórí Adérónkẹ́ náà wà ń bẹ̀, ṣó nìkan ni. Wọ́n ní kó ṣe jẹ́jẹ́, wọ́n ní kó ṣe pẹ̀lẹ́. Wọ́n ní ilẹ̀ ń yọ̀. Wọ́n ní ẹ wò ó kò sí nǹkan tí wọn ò sọ tán gẹ́gẹ́ bí ẹ ṣe rí èyí tí a kà fún yín yìí. Àbẹ́ẹ̀rí wípé ó ní agbára. Kí ni nǹkan tí ẹ̀yin náà rò lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí? Lóòótọ́ tẹ̀yin náà bá wò ó, tẹ́ bá wo aṣọ tó wà ní ara olórí Ashley, rí ẹ wo nǹkan tí wọ́n kọ síbẹ̀. Ẹ sì wo ohun tí wọ́n kọ sí ara ọmọ èyí tó gbé dání. Ṣé gbogbo èyí tó ṣe yìí náà ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀? Èmi ò lérò wípé ó yẹ kí ó máa ṣe gbogbo drama yìí náà lóòótọ́. Torí wípé kí ni ó nìkan náà kọ́ ni olórí tó wà láàfin. Ṣùgbọ́n ó yẹ kó tẹ̀ jẹ́jẹ́ gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe sọ torí pé ẹnu tí ń kun olórí yìí ó ti ń pọ̀ jù. Ẹ̀yin èèyàn mi, gbogbo nǹkan tẹ́ bá rò lórí fídíò ọ̀hún ẹ fi ìdá yín ẹ fi sí orí comment section. Àbẹ́ẹ̀rí wípé nǹkan ń bẹ.